Adúpẹ́ fún Ọlọ́run. Lẹ́yìn ìgbà tí adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ fún àwọn òbí ni tí wọ́n bí ni. Adúpẹ́ fún Ọlọ́run lórí bíbí ni. Àwa adúpẹ́ fún Ọlọ́run lórí títọ́ ni. Adúpẹ́ fún àwọn òbí tó bí wa. Adúpẹ́ fún àwọn olùtọ́. Adúpẹ́. Ọlọ́run bá wa san gbogbo nkálukú lẹ́san olóore. Alhamdulillahi rabbil alamin. Gbogbo lẹ́yìn àwọn olùkọ́ àti àwọn tí wọ́n tọ́ wa, tí wọ́n rè wá, àwọn tá a mọ̀ táyé mọ̀ pé ẹni tó rí lágbájá ni, àwọn tá a mọ̀ tó wà láàrin àwa àtọ́lọ́hun pé má sọ fẹ́ nìkankan, tí wọ́n ń bẹ láyé nínú obìnrin wọn, nínú obìnrin wọn, nínú obìnrin wọn, nínú ọkùnrin wọn, nínú ọkùnrin wọn, èyí tó ti kú, èyí tí ń bẹ láyé, Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ fún wọn. Gbogbo ibi tó mọ kó wa náà bá dé, Ọlọ́run dákun jẹ́ máa bá àánú Ọlọ́run pàdé. Gbogbo ẹ̀yin àgbàlagbà tí ẹ wá fi ìjókòó tí ẹ fi kàn Ọlọ́run lé lára wa, ẹ̀yin tẹ́ wá nítorí bàbá tó bí wa, adúpẹ́ àmọ́ lóore o. Ẹ̀yin tẹ́ wá nítorí àjọṣe ẹyọ̀kan àti méjì, ìrí òǹkálukú yín tá a rí níbí báyìí, ó fi wá láyà balẹ̀ pé ó dà pé à ń ṣe dáadáa. Ó dà pé dáadáa. Adúpẹ́ fún Ọlọ́run. Wọ́n á mọ̀ kí wá lókì kan. Àbáwọn ní wọ́n ní asọ̀fẹ́là. Ọmọ aláràn, ọmọ asọ̀fẹ́là. Alhamdulillahi rabbil alamin. Ọ̀fẹ́ la fi bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ó kí wa, Ọlọ́run wa sọ ọ́ dowó. Gbogbo ohun tí Ọlọ́run ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa náà. Gẹ́gẹ́ bí àwọn mínísítà wa ti sọ tẹ́lẹ̀ ṣáájú ni pé Ọlọ́run kó àwọn èèyàn ti wá ni. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti kó àwọn èèyàn ti Anabi Muhammad. A kì í solówó. Àmọ́ ìbẹ̀rẹ̀ mọ́sálásí àti ẹ̀mí pé asáfẹ́ fi ṣètò Ọlọ́run. Ìtẹ̀mí pé afẹ́ fi ṣètò Ọlọ́run, tọ́lọ́run sì ti jẹ́ kó wíwá pé wa ma yattaqillah yaj'al lahu makhrajan wa yarzuqhu min haythu la yahtasib. So àyà náà ó ṣiṣẹ́ púpọ̀. Tí àpò bá ti wá fẹ́ gbẹ nígbà tá a bẹ̀rẹ̀ mọ́sálásí ń bẹ ẹnu ẹnìkan ṣoṣo tó fún wa ní 900 bags of cement. Allah. Kò tún wá mọ bẹ́ẹ̀, ó tún yá, ó tún fún wa cement tó ń gangan fún wa, ó fẹ́ tó 3000 cement. Bẹ́ẹ̀ wá ní ẹrú Ọlọ́run kan gbé, ẹ má jẹ́ ó rẹ̀yìn, gbogbo orin tá a fi ṣe mọ́sálásí òun ó gbé. Bẹ́ẹ̀ wá ní inú àwọn tí wọ́n wà níbí báyìí, inú àwọn tí ò sí níbí báyìí, gbogbo yín a lè kà yín, a sì lè dákọ yín, àmọ́ Ọlọ́run bá tó mọ̀ yín, ládàá odidi ẹni tó kọ́ mọ́sálásí Ọlọ́run bá san gbogbo yín lẹ́san. Àmín. Adúpẹ́ o, àmọ́ lóore. Ẹ̀yin tẹ́ wá láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan, ẹ̀yin tẹ́ wá láti stéètì kan sí stéètì kan láti mọ rírì dáadáa ìkíní ìkejì tí àwa náà ti kópa nínú ìgbésí ayé òǹkálukú. Ọlọ́run dákun má jẹ́ á jọra wa lójú. Àmín. Ọlọ́run kó tún ṣamọ̀nà gbogbo yín náà. Àmín. Kó bá a ṣàlékún oore fún yín. Àwọn bàbá wa àgbà, Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Àmín. Gbogbo àsìkò yín lẹ̀ láti dúró ń ṣe ìṣe ọmọ yín, ìṣe ọmọ yín. Ọlọ́run bá gbogbo ń tọ́lọ́run dá fún yín lọ́jà. Ọlọ́run jẹ́ ìṣe wọn tí ń ṣe wá tí ń sojú ẹ̀mí yín. Gbogbo ń tó kù ẹ lò pẹ̀lú àlàáfíà àti ẹ̀mí gígùn. Àmín. Ọlọ́run bá dúró tì yín. Gbogbo ẹ̀yin àgbàlagbà dúpẹ́ o. Alhamdulillah. Àmọ́ lórí jazakumullahu khairan jaza. Àmín. Dunya wal akhirah. Àmín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Sheikh Tajuddin hafidhahullah wa ra'ah. Àfáwà onímọ̀díù àmọ́ ọ tẹ̀lé ẹ dákun torí Ọlọ́run bàbá wa níwájú àwọn bàbá àmọ́mọ́ àgbà. Bàbá àmọ́mọ́ àgbà ní màlẹ́ ọlọ́mọṣàjárí wọn pẹ́. Àwọn bàbá